ìyá aago méjì ló tó dé ọba àwọn ìyàwó rẹ̀ ń bẹ̀ ni síbẹ̀síbẹ̀ wọn náà ní ọmọ lè bá wọn àfa nípa ọmọ láyà gbẹdọ́ pa àwọn èèyàn mi ń kánjú àwọn eléyìí bú olè yẹn rẹ táwọn ò ṣe rárá fọmọ wọn àwọn èèyàn mi ń kánjú àwọn èèyàn mi ń kánjú. Disrespect ni fáwọn àfa láti máa sọ fún wọn pé báwo ṣe fẹ́ kẹ́ ẹ ṣe ní ọ́fíìsì àwọn àfa àwọn wà bí wọ́n bá ti fẹ́ ṣe ẹ̀yẹ́ wọn ṣe. ẹ̀kan náà njọ́ tó kú njọ́ tí ààrẹ bá kú nìkan náà ni wọ́n wà àtúntìjọ́ bàbá bá kú tí ọba ti jẹ́ ihun tó ọba kọ́nà bàbá bímọ bọ́ọ̀ bá pè wọ́n wọ̀n ní wá. ìlú láti wọ̀ tá a bá sì ìlú wọ̀ ni àwa náà nídìí ẹ̀. pàtó ẹ pé ní tí wọ́n mú kálukú bá ti tó ẹ̀dá akọ àdúgbò yìí ẹ sọ yìí àwọn olówó tó máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dá akọ ẹni tí máa ń fáwọn àfa àdúgbò yìí lówó ká gbọ́. bẹ́ẹ̀ ládùúgbò tiwa náà ó kéde àdúgbò yìí nìkan. ọ̀sẹ́ni tí ń yọ owó tàwọn àfa alẹ́ nínú owó ẹ̀. Kírísítẹ́nì ní ìdámẹ́wàá tí wọ́n gbọ́dọ̀ mọ́ yọ fún pásítọ̀ wọn gbogbo orúkẹ́ tó lè máa ṣe wọ́n gbọ́dọ̀ yọ ìdámẹ́wàá tí àwọn àfa àtọ́ yẹ kẹ́ ẹ máa yọ tọ́lọ̀ ní ayọ̀ láàrin ọdún kan ní bá kéé sọ̀sù èèyàn mélòó ní tó wá ń yọ èyí tẹ́ bá sì yọ náà ẹ̀ tún lè pè tẹ̀lé àtọ̀rọ̀ bú. ṣe rere kó lè lẹ́nu ọ̀rọ̀ níwájú ọlọ́run pé ọlọ́run bí ìyá mi àti bàbá mi bá kú díẹ̀ káàtó ẹ yọ̀ǹda wọn torí tèmi nítorí ṣe rere òun náà ni pé ṣàánú ẹbí ṣàánú ará ṣàánú ọ̀rẹ́ ẹ wá ṣàánú àwọn àfa àwọn ọmọ sọ́ọ̀rì ẹ̀yin àfa náà ṣàánú ara yín ẹ̀yin àfa ta ni wọ́n ṣàánú ẹ̀ náà ṣàánú ara yín nítorí ọkàn yín lẹ́ẹ̀rán nìkan ṣẹlẹ̀ ńlẹ̀ yìí tọ́yẹ kẹ́yìn àbọ̀ kẹ́ sábà ń tẹ́ nítorí lẹ́bàá sì sàn ni kẹ́ múra wọ́n ti ṣe sà ó tún ní ìyá kan yẹ ọlọ́sùn tún dé ó tún ní ìyá kan yẹ òǹfà tún dé ó tún ní ìyá kan yẹ ẹlẹ́gùn tún dé àwọn kan ti tún lè pè wá lẹ́yọ́ nísì wọ́n lọ kọ́ mọ́sálásí nítorí wọ́n ń sin ẹ̀sìn kírísítẹ́nì ń bẹ̀ ń sin ẹ̀sìn ẹbọ ń bẹ̀ wọ́n ń pa gbogbo ẹ̀kọ́ mọ́sálásí ńláńlá wọ́n pè é èdè òde rẹ̀ wọ́n wá lè sọ fún èmi náà wò ó níbi social media èmi mi ò gbà pé lọ́rin ni èmi rò pé bí àwọn ọ̀nà ìlú tí irú ẹ̀ ti máa ṣẹlẹ̀ ni wọ́n wá padà lọ wọ́n bọ̀ wọ́n ní lọ́rin wọ́n ní lóko lówó wọ́n ní mọ́sálásí alálùbọ́sà wọ́n wá lọ àwọn kan lè jí sí ọlọ́run gbẹ̀tọ̀ bàbá wọn bá lọ́rin ọ̀fẹ́ rú eléyìí o ìtọ́ba ṣe mú kan wọ́n ní gbogbo ẹ̀ lòun ó ṣe kọ́lá bọ́ bá lọ́rin bá dé yìí tó wọ́n ṣe lòun ṣe wọ́n wá kó lọ́dọ̀ rẹ̀ tẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ òun lọ́kọ́ lè rìpọ́tù òun lọ́kọ́ lè rìpọ́tù ní kọ́yẹ̀ kí wọ́n ń pè headquarter wọ́n ti invite àwọn àbá lọ́rin headquarter nínú èyí ń lọ yẹ káyà àbá ò mójútó àmọ́ àbá àtẹ̀mí ju tiẹ̀ lọ àbá àtẹ̀mí ò tó tiẹ̀ lẹ̀ ń bá kí njọ́ lẹ́sẹ̀ yìí dà àbá àwọn ni ò tóbi lọ́dọ̀ ọlọ́run àbá àwọn ni ò tóbi lọ́dọ̀ ọmọ kéwù rẹ̀ àwọn àbá àti wọn sọ fáwọn tóbi njọ́ tí wọ́n ń bẹ láyé njọ́ tí sẹ́ Ádámù ń bẹ láyé àbùkù kẹsìlẹ́m àbùkù òsì kan lọ́rin wọn ní gbà tó èlò tán njọ́ tí Kàmálì ń bẹ láyé àbùkù kẹsìlẹ́m àbùkù òsì kan lọ́rin tó èlò tán babalágbàjì àgbà njọ́ wọn ń bẹ láyé àbùkù kẹsìlẹ́m àbùkù kan lọ́rin tó fi lò tán bàbá àgbàlagbà dídò wọn jọ wọn bẹ láyé àbùkù ọkàn Islam àbùkù ọkàn lọrin tó fi lò tán kátó wá sọ pé sàmọ́sángúdù yóò mú ńlá yọ mẹ́rin dáta láti ọ̀pariwo ṣé kò lòkè dáadáa wọ́n jagun tì lọrin wọ́n tún lè jà tìlú mi wọ́n ti wíìnì àbùkù ọkàn lọrin nígbà ayé wọn àbùkù òsì kẹsìlámù èmi rẹ̀ ń sìn àjà fún kábùkù ọmọ kọ̀nà ọdún kọ́mọ́ kẹsìlámù bó kálukú ń jà fún oko ara rẹ̀ ni kálukú fẹ́ lóko yìí náà ni kálukú fẹ́ lówó yìí náà ni òun náà lẹ́sìn wá wálẹ̀ rí níbi fìdáwò náà làwọn tó ń gba bísẹ̀ bí nìlá ìfowópamọ́ wa kọ́tẹ́ àwọn náà
ṣe ń tọ́kàn wá bàbá ṣe ń tọ́kàn wá ọlọ́run ọ̀ràn ti wá bóore. bàbá yẹn bá pọ́nra wa lẹ́ni kò ní sẹ́ni tí ọkàn wa lábùkù bẹ́ẹ̀ni kọ́ bá bẹ́ẹ̀ dìde wá kà wá bá lábùkù bẹ́ẹ̀ni kọ́ bá ní má lọ lónìí kí má lọ kí ni àwọn náà ń kára wọn lábùkù fa àwọn tó ń yẹ̀yẹ́ ara wọn àwọn tó ń jọra wọn lójú ẹ̀jẹ̀ ayẹyẹ wọn kábí bá ṣe mọ àwọn àmọ́ wọ́n tẹ́ sábà tó bá dán wò tó bá fọwọ́ kan ìdí rẹ ọba ìgbẹ́ mẹ́ o. ẹ jẹ́ ká ṣe bó ti dá ká jà fún ìlú yìí ẹ̀ àbá ká jà fún ìsìláàmù ìlú yìí gbogbo àwọn bàbá wọn ọjà fún kọ ara wọn ìlú àti ẹ̀sìn ni wọ́n jà fún ọba mi wá dé wọn ládé ó kọrin. ẹ̀yin ọmọ olókùn iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni mo fẹ́ kẹ́ ṣe fún mọ̀mọ́ yín ipe. àlùwàládù sọ́ọ̀lì òfin dúnìyà yàǹfààwù. nígbà tí ayé ń bẹ láyé ẹ ti jọ́ mọ́ re. wàbí kọ́búrì yẹ̀rì fáwù. inú kú ya yín tó ti dé sàárè ẹ tún jọ́ mọ́ re. wàbí àhómi kìyà mọ́tì yẹn ṣì fáwù. ọba ti jọ́ àlùkìyámà kẹ́ tó wà nínú ọmọ rẹ fún ya yín kó tó máa wò yín bí àwọn ọmọ rẹ nù. mo sì sẹ́ẹ̀sẹ̀ tèmi zẹ́rẹ̀ ni wọ́n ṣe wá sí yín nù wá sí èmi pẹ̀lú rẹ ayúwàlì ìnsánu. ayúwàlì ìnsánu máa sá tajitahid àwọn àyíkalẹ̀ káyọ̀ amúṣẹ́rọ̀ àtẹ̀jí kúlù mẹ́ta àmàlù yẹ̀bùkọ́ zikiru wàtẹ́kìlọ̀ ìsáṣì ìtàlíkọ̀lẹ̀. ayúwàlì ìnsánu máa bá tẹ̀kìsúdù haramallahu alàlẹ̀ ìnsì hasad látùmágid àhàdá àṣìṣì fàtúkàmúnà rọ̀ṣà. ayúwàlì ìnsánu máa ṣe tẹ̀sítẹ̀rìd lílìkọ́ ìrọ́bìnà láì sọ̀mẹ́t àtúhínú libátìlà bí libátìlì àtàdúró náà sábìlì kìlìfàṣà. ayúwàlì ìnsánu kálí siniyàtà ìlàmàní yàtútù bùdì máa sùtì. ayúwàlì ìnsánu. ayúwàlì ìnsánu máa sá tajitahid. kìràkìtà rẹ láyé gan torí kí ló fi ń ṣe. máa sá tajitahid. torí kí ló fi ń lọ tó fi ń bọ̀. máa sá tajitahid. ò ń kírun torí kíni. máa sá tajitahid. ò ń gbàwẹ̀ nítorí kíni. máa sá tajitahid. ó ṣe sàárà nítorí kíni. máa sá tajitahid. ìgbòkègbodò rẹ lérí kíni ẹ. ìtànà khayra àmúṣẹ́rà tajid. ọbẹ̀ ò ń ṣe nítorí oore ni àbò ń ṣe nítorí ibi. olùmọ̀